a ní bàbá àdùnní ṣé Kórédé ni. bẹ́ẹ̀ ni sà. lóyún fún ẹlòmíì nínú ilé mi ìdẹ̀lé kúrò nínú ilé mi ìdẹ̀ febi pa. ìyàwó mi ni mo mẹ́jọ ẹ̀wà tó ń jẹ́ Mariam inú ilé la jọ ń gbé o ṣàdédé mo lóyún nínú ẹ̀ kọ́ndẹ́ǹsì oyún mi ló wà nínú ẹ̀. ta ló lóyún inú yín. ọkọ mi kọ́ ló ní. oyún oṣù mélòó ni. going to 3 months by 2 months. ta ló ní gangan. ẹni tí mò ń bí friend ló ní. Mariam ti báyé jẹ́ o ọmọ ìlú Ìbàdàn ni ó ti bà wọ́n Ìbàdàn lójú jẹ́ ẹ̀yin èèyàn ẹ dẹ́kun ọ̀dàbọ̀ ẹ súnmọ́ bí o ẹ wá wo Mariam tó lọ gbóyún olóyún wá kọ́kọ́ ẹ̀ mọ́lé bẹ́ẹ̀ lọ́kọ́ sọ wípé láti nǹkan bí oṣù méjì sẹ́yìn báyìí pé òun ò súnmọ́ ìyàwó òun ara bí ti ń wò mọ́ pé bo ló ti róyún he ó ní kò kí ń ṣègbà kọ́kọ́ rèé tàbí gbà ẹ̀kejì táwọn ará àdúgbò tó ti bẹ̀rẹ̀ sí ń sọ fóun pé ìyàwó òun ó lẹ́lòmíì ń ta tó lọ́ máa ń ká mọ́ àmọ́ iṣu ọ̀hún ó ti ta jáde báyìí o oyún oṣù méjì ní ń bẹ nínú Mariam lòun náà sọ pé lóòótọ́ ni òun lọ gbóyún olóyún wá ń ta ni ọmọ àkọ́kọ́ tó bí wọ́n kàn ti ń fura sí báyìí bóyá òun kọ́ ló ní àbó òun kọ́ gbogbo ẹ̀ pátálẹ̀ láǹfààní láti gbọ́ ẹ wò ó ọkọ ti bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ ọlọ́mọ òun ń tọ́jú oyún olóyún èyí ò mọ̀ rúfù tó ń sọ pé ó ń ta fìlà nínú hold-up nílùú Ìbàdàn ẹ̀yin èèyàn àní ẹ súnmọ́ bísẹ̀ ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni eléyìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá ẹ súnmọ́ bí kẹ wá kẹ́kọ̀ọ́ o àtẹ̀yin obìnrin náà tẹ́ ń bẹ nílé ọkọ àbí tẹ́ ẹ̀jẹ̀ fẹ́ wọlé ọkọ gbogbo yín lẹ nílò láti wo fọ́nrán yìí tó inú fọ́nrán eléyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ pọ̀ nú ẹ̀ tẹ́ nílò láti kọ́ kódà ẹ̀yin tí lè yín gún régé gan ẹ nílò láti learn kẹ́ wá learn new thing nínú fọ́nrán eléyìí tí mo mú ẹ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnàpẹ́nu ẹ jẹ́ ń gbé Alhaji Oriyomi Hamzat wọlé kẹfà balẹ̀ wá gbọ́ wìnrìn bó ti ṣe ṣẹlẹ̀ gan ní pàtó ẹ má yí kú ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà. ẹ káalẹ́ káàbọ̀ sórí ètò Kókórò Alátẹ lálẹ́ òní o à ń gbọ́n ó lóun ò fo ń tọrọ asọ̀yàyà gbọ́n ó lóun ò sí èrè ntọ́ bá ṣe asọ̀yàyà tẹ́ kúnlẹ̀ gbẹgbàá bọ́ bá sa àwọn owó iyebíye ní ó fi san ẹni ó ní wọ́n mọ̀ jórí ewu jórí àgùntàn dùn òun níjọ wọn bá dá màálù lágbálẹ̀ eré nírú wọn sá kúrò nílùú eré tètè bíi teku agége igi tá a fi sòrì kó tó dòrí iṣẹ́ ńlá ni o kábíyèsí olódùmarè gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ ajákèjádò àgbáyé ibikíbi tẹ́ ẹ bá ti rí kẹ́ ẹ mọ́ gbọ́ wa Oriyomi lèmi dí Hamzat ló kọ́ bàbá tó bí mi lọ́mọ àwọn àlejò wa dà ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà o. ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà o. ẹ bá ń sọ̀rọ̀ sókè o àbí látọ̀dọ̀ wa ni ẹ bá gbẹ́nu sí máìkì ẹ dákun. ẹ káalẹ́ sà o. ó ti mú yẹ̀sì báwọn orúkọ yín àti bíi ti wá sórí ètò Kókórò Alátẹ. Mọ̀rúfù lórúkọ mi sà. Mr. Mọ̀rúfù ta lẹ mẹ́jọ rẹ̀ wá. mo mẹ́jọ ìyàwó mi wá tó ń jẹ́. àwọn dà. ó wà lẹ́gbẹ̀ẹ́ mi bíbá sà. ẹ káalẹ́ sà ẹ káalẹ́ mà. ẹ káalẹ́ mà ẹ káalẹ́ sà. orúkọ yín mà. Mariam lórúkọ mi. àti Mariam ẹjọ́ yín mọ̀ ní bọ̀dá Mọ̀rúfù mú wá. bẹ́ẹ̀ ni sà. ẹ sì fara mọ́. ọ̀dà àti Mariam. sá. ṣé tẹ̀ bẹ bọ̀dá Mọ̀rúfù lábẹ́ aṣọ kọ́ parí. mo ti bẹ̀ wọ́n tó wọn gbọ́ ni. ṣé kí n bá yín bẹ̀ wọ́n. bẹ́ẹ̀ ni sà. tọ̀ bọ̀dá Mọ̀rúfù kí ló ṣẹlẹ̀ kí n wò bóyá ẹ̀ṣẹ̀ tó ṣe é bẹ̀bẹ̀ tá a kú olórí ẹ̀ ni. ọmọ ti gbé bọ̀dá Mọ̀rúfù ọmọ pé akọni ó bàjẹ́ ìkà ọ̀ṣẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ṣé wọn náà lè gbà ẹ jẹ́ ń gbọ́ yín máa ẹgbẹ́ ń gbọ́ yín sà. ẹ káalẹ́ sà Alhaji Ọlọ́run àjẹjẹ pẹ́ fún wa sà nǹkan kò ní sẹ́mi yín o gbogbo nǹkan yín tó ń mí àti tí ó mí Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan lágbára Ọlọ́run. àmín. ẹ jọ torí irú yín ní ètò yìí ni ó ṣe dá bẹ́ẹ̀ ṣe bá wa àjọ àríǹjì irú ètò báyìí. ìyàwó mi ni mo mẹ́jọ ẹ̀wà tó ń jẹ́ Mariam inú ilé la jọ ń gbé o ṣàdédé mo lóyún nínú ẹ̀ kọ́ndẹ́ǹsì oyún mi ló wà nínú ẹ̀ mi wá lè withstand ẹ̀ mọ́ mo ṣe wò pé
kí n gbọ́rọ̀ wá sọ́dọ̀ yín bíbá ẹ̀ pé máa ń bá wa tán mọ̀ lẹ́sùn rú nǹkan báyìí. secondly sẹ́ńgbọ́n mi sà mo wà pẹ̀lú yín sá alájì. ẹ kọ́kọ́ dúró ẹ má sọ kankan mọ́ mọ́gàjì. sà. ẹ bá wó mi fún buramoru fún wọn nídìí omi. ó yá ẹ máa wó mi wá. buramoru fún. sà. ṣé ẹ ti mú mi. bẹ́ẹ̀ ni sà. now n tẹ́ wá sọ ẹ tún sọ. mo mú ẹ. kọ́mọ̀ jẹ́ pọ́tọ̀ ní tẹ́ fẹ́ sọ tẹ́lẹ̀ bóyá ògbẹ́ni gbẹ̀yìn tẹ́ ẹ fi sọ ń tẹ́ ẹ sọ. ògbẹ́ kọ́ ló ń gbẹ mí sà. mo mú ẹjọ́ ìyàwó mi wá sí Agidigbo ní Kókórò Alátẹ ni. ó lóyún fún ẹlòmíì nínú ilé mi mi dẹ̀ lé kúrò nínú ilé mi dẹ̀ febi pa. ó wá rú mi lójú mo wò pé ibíbà iná dẹ̀ ti lè tàn mọ́lẹ̀ sí fún mi. mo ṣe ní gbọ́rọ̀ mi dé bíbà because ìyá ọkọ náà pàápàá wọ́n mọ ilé tí mò ń gbé tọkọ tó fún lóyún ọkọ pàápàá náà mọ ilé tí mò ń gbé torí ó ń ṣe travel èmi ò ń gbélé tẹ́ mo ṣe wá wò pé kí n gbéra mi wá bì kí n lè wá fọ̀rọ̀ ara mi kí n fi lọ gbogbo ọmọ Nàìjíríà kan lè gbà mí torí oṣù Ọlọ́run. tẹ́ bá jáde ńlé ọmọ tó sùn mélòó kẹ́ tó wálé. kè tó sùn sà bíi just 3 days 4 days tí mo bá travel lọ sẹ́kọ̀ọ́ tí mo bá lọ ṣiṣẹ́ àrùn mi sà. iṣẹ́ kí náà ṣe. iṣẹ́ fìlà ni mò ń tà nínú go slow. láti bíi 24 years ago ni mo ti ń tà. ẹ̀yin náà máa ń lé mọ́tò tẹ́ máa ń na fìlà sí wa báyìí. èmi ni sà. fìlà sẹ́yìn fìlà Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni sà èmi ni. fìlà ẹ̀tù. bẹ́ẹ̀ ni sà sanyan àlárí àǹkó sà. sanyan àlárí ẹ̀yin ni. bẹ́ẹ̀ ni sà èmi ni o. bọ̀dámọ̀ rúfù. sà. ọmọ ìlú wo ni. Ìbàdàn bíbà ni mí sà. ọmọ ìlú wo ìyàwó yín. Ìbàdàn bíbà lóyún sà. bọ̀dámọ̀ rúfù bò lẹ ti mọ̀ pé ẹ̀yin kẹ́ ẹ lóyún inú ìyàwó yín. sẹ́yìn ò lè ṣe ni. mo lè ṣe dáadáa dádì o. àbẹ́ ti gbà pé tí yín ò lè dánmọ́ àbẹ́ ìbáyàwó yín sùn. mo lè ṣe dáadáa dádì sà mo lè ṣe ó ti bí méjì fún mi síwájú bọ̀ ọlá pé ìrìn tó ń rìn ìrìn rẹ̀ ò mọ̀ mọ́ àwọn èèyàn dẹ̀ mo ti ń fetí fílẹ̀ ládùúgbò tí gbogbo àwọn aládùúgbò ti ń pè mí ságèsì tipẹ́tipẹ́ mo ṣe ń sá fún un látọjọ́ yìí bọ̀ táǹgọ̀ gbàtọ́lọ̀ ò fẹ́ fìyà jẹ mí lọ́lọ́run ṣe ní ká sì rí tu because gbogbo mo ti gbọ́ dáadáa ó nọ́ọ̀sì ọmọ kan lọ́wọ́ báyìí nínú ilé mi 2 years ni ó ń jádùn ni mo ti gbọ́ pé mi náà kọ́ ni mo ní ṣe understand gbogbo ẹ ti wá sú mi pátápátá mo ṣe gbọ́rọ̀ ayé mi wá sí orí rédíò pé kẹ́ ẹ jọ kẹ́ ẹ gbà mí ká má lọ pa mí dànù mo ṣe ní gbọ́rọ̀ mi wá. bọ̀dámọ̀ rúfù. sà. ẹ ti kú. bá a ṣe rí nìyẹn sà. àti mẹ́ràmù tóbìnrin dáadáa ni lọ jẹ́ kí ẹ sì wà dáadáa báyìí. àǹtí mẹ́ràmù ẹ káalẹ́. ẹ káalẹ́ sà. ta ló lóyún inú yín. ọkọ mi kọ́ ló ní. oyún oṣù mélòó ni. going to 3 months báyìí 2 months. ta ló ní gangan. ẹni tí mò ń bí friend ló ní. kí ló kọ rẹ̀. Kórèdé. iṣẹ́ kí ni ń ṣe. ó máa ń travel ni. bó ló ṣe jẹ́ tó fi wá fún yín lóyún mọ́lé ọkọ yín. kò wá fún mi lóyún mọ́lé ọkọ mi o. mò ń gbọ́. nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àtọkọ mi àtijọ́ wà tipẹ́ àti 2009 láti fẹ́ra wa. àtilẹ̀ tí mo ti fẹ́ ọkọ mi tí n bá parọ́ mọ́ kí ṣẹ̀dá rẹ̀ bí mi. gbọ́ tí mi bá parọ́ mọ́ ọkọ mi kí ṣẹ̀dá rẹ̀ ò mọ́ bí mi. mo fi tóbi Ọlọ́run ọba mo fi ṣe ẹlẹ́rìí mo fi alukuran mọ́mọ́ tí wọ́n lọ́wọ́ mo fi ṣe ẹlẹ́rìí mo fi kàbá mo fi ṣe ẹlẹ́rìí. ọkọ mi àti ilẹ̀ lèmi àti ẹ̀ ti máa ń jà sí níbi ká súnmọ́ra ẹni. lẹ́yìn pé tèmi àti ọkọ mi bá ń jà kó jẹ́ pé èyí ẹ̀ àbí 6 months láfíjọ́ ọjà kò ní súnmọ́ mi inú ilé. ìjà tá a bá dẹ̀ jọ ń jà lélẹ́yìí òun náà ló máa ń jẹ̀bi. tó pé òun gan tún máa ń sọ fáwọn ọ̀rẹ́ yìí pé tí òun bá ṣe ìyàwó òun ló tún máa ń bẹ òun tóun sì tún tètè gbọ́ òun ló jókòó tí bá parọ́ mọ́.
àdìbátà rẹ̀ ti fẹ́ra wa lélẹ̀ mo ti mọ mu mara sí pé tóbi pé ẹni tó bi gan-an nu àwọn náà mọ̀ bọ̀ mi kì í sọ fún wọn wípé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ nílé pẹ̀lú mi àtọkọ mi wọ́n kàn máa ń mọ ìjà tá a máa ń jà ní gbogbo ìgbà ni bí kí n bá ṣòótọ́ ọ̀rọ̀ náà ni àbí kí n sọ pé nbo ni òun sún tó bá fẹ́ travel ó kù ọ̀la tó bá fẹ́ travel nǹkan tó máa ń bá mi jà sí náà nìyẹn kí n máa ń bẹ̀rẹ̀ pé nbo ni kókó ibi tó máa ń ṣeré lọ pẹ̀sì òsì inú pé kéèyàn mọ ibi tí ọkọ yẹn bá ń lọ àbí ibi tó bá ń jẹ́ sí tí ọkọ mi bá travel tí ó bá dé bó bá ṣe pé àárọ̀ kùtùkùtù ló bá dé mo fi ìṣẹ̀dá rẹ̀ mo fi búra tó bá yẹ pé àárọ̀ kùtù ló bá dé báyìí tó bá fi lè dé tó gbé báàgì ẹ̀ sílẹ̀ báyìí ó lọ wẹ̀ straight ní wíwẹ̀ tó bá wẹ̀ báyìí á wọnú ilé báyìí á gbóúnjẹ á jẹ tó bá sọ fún mi pé á tún máa sọ fún mi pé Mariam dá mi lóhùn o òun ò lè mọ sweat o pẹ̀lú bóun ṣe wò ó ti múra òun ṣe gbogbo rẹ̀ máa ní ìsìn tẹ wọlé tẹ ẹ̀dẹ̀ wẹ̀. ẹ̀yin wà ní stúdíò ẹ jẹ́ ẹran àti Mariam nìkan èmi àti Mariam là ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ẹran àti Mariam. ọ̀rọ̀ sọ iṣẹ́ pàtàkì. màá lè máa sọ fún. ọkùnrin tẹ̀ ń gbọ́ wa ẹ ń bọ̀ mọ́ bọ̀ àti Mariam gbogbo ẹ̀yin ọkùnrin tẹ̀ ń gbọ́ ètò lálẹ́ yìí ẹ dákun ẹ tẹ̀lé mi débẹ̀ pátápátá ni o ẹ tẹ̀lé mi débẹ̀ ni o ẹ má padà lójú ọ̀nà o ẹ̀yin obìnrin tẹ̀yin náà ń gbọ́ mi ẹ tẹ̀lé mi débẹ̀ ẹ jẹ́ àjọ gbéra wa débẹ̀ àǹtí Mariam ti jẹ́wọ́ pé oyún inú àwọn ọkọ àwọn kọ́ ló ní pé ẹni táwọn bí friend ló lóyún inú àwọn wọ́n sì ń sọ ìdí justification tóbìnrin lè ní tó fi lè jẹ́ pé ọkọ inú ilé rẹ̀ òun kọ́ ni ó lóyún tó wà nínú rẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lé jákèjádò Nàìjíríà ọmọ Nàìjíríà gbogbo bí ẹ bá wà jákèjádò àgbáyé ìwọ ọkùnrin sẹ̀kẹ́ sùn lọ tiẹ̀ bọ́ lálẹ́ yìí onídàkọ́lẹ̀ òsì àfimúkúmọ̀ àfijẹkújẹ ọ̀tọ́jú ara rẹ ọmọ ṣe o àti Mariam ọkọ yín lẹ lórí bẹ́ẹ̀dì àbí. kò ń ṣe pé ó lẹ lórí bẹ́ẹ̀dì tá a bá ti ń jà ni débi pé màá tún máa bẹ̀ kò sí aṣọ sí mi kì í wọ̀nù lé nítorí ọkọ mi ibi kò ṣàfilẹ̀ bàbá màá tún lọ sunkún pé kí ló dé kí nìkan tí mo ṣe fún ọ gan níwájú Ọlọ́run àti èèyàn tí èèyàn kì í pẹ́ jẹ́ rẹ̀ ọkọ mi máa ń tọ́jú mi kò dẹ̀ sí nǹkan tí èké ṣe fún mi tó fi mọ́ búra tó fi mọ́ bòkè ní máa ń rà fún mi kò sí nǹkan kan tí kò kì í ṣe fún mi nígbèsí ayé tí n bá béèrè lọ́wọ́ rẹ̀ tó bá ní kápá rẹ̀ ó máa ń ṣe fún mi àyẹ́ torí ọmọ tí mo sún máa tí ẹ wọ́lá àwọn ọmọ mi tá a bá ń jà gángbà mi gàmà wọ́n sọ fún pé má jẹ́ káwọn ọmọ yìí ó mọ̀ pé mi àti ẹ̀ ń jà mo fọ́ Ọlọ́run ọba bì ọ́ nǹkan táwọn tó ń ṣe yìí àwọn ọmọ yìí wọ́n ń rí wa jọ́ nítorí àṣà mọ́ bá mi fa wàhálà yẹn lé pé ẹni tó bí gangan mọ̀ pé ó mọ́ bá mi fa wàhálà gidigidi ní gbogbo ìgbà yẹn kò ṣe pé kò kì í tọ́jú mi o bẹ́ẹ̀ ṣe ń tọ́jú obìnrin ó máa ń tọ́jú mi níwájú Ọlọ́run àti èèyàn ṣùgbọ́n tá a bá ti lé ń jà báyìí kó jẹ́ 3 months 6 months ọkọ mi ò ní súnmọ́ mi inú ilé yóò dẹ̀ máa wálé tó wálé tún wálé lélẹ́yìí péyàn tiẹ̀ sọ pé bóyá mo lo 1 hour fún ìyàwó òun nínú láti fi jọ sọ̀rọ̀ ṣe gbogbo ẹ̀ rárá o yóò dá síjà fún mi ni a máa dá sí wàhálà fún mi gbogbo ìgbà ni láti gbà yẹn mo lè ti mú máa mi kì í sọ fún ìyá ẹ̀ mi sẹ́yìn sí ọkọ fún ìyá ẹ̀ pé nǹkan báyìí o bọ̀ wọ́n mọ̀ pa máa ń jà náà àwọn gángan àwọn ọmọ tí wọ́n máa ń bẹ̀ mí níwájú Ọlọ́run àti èèyàn tó yóò kí n gbé jẹ̀rì yọ torí ìyá yẹn dá sí mi wọ́n máa ń bẹ̀ mí pé kí n jọ pé kí n ṣáà mọ̀ ní sùúrù ni kí n mọ̀ ní sùúrù ni màá ní sùúrù náà ni mò ní ṣùgbọ́n tí wọ́n bá dáná ló bùrọ̀ ẹ̀kú wọn ò ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn fọlọ́run bá bẹ̀ mí pé kí n ṣáà máa ní sùúrù torí ọmọ mi náà ni mò ń wò pé kí ló wá dé ṣe bí olópàdé mi tó lóun fẹ́ fẹ́ mi ó ṣe pé mo kú pàdé rẹ̀ tí mo ní mo fẹ́ fẹ́ kí ni mo wá ṣe fún wa tún máa wo gíláàsì inú ilé ńgbà mi gan pé kí ni wà nìkan tó ṣẹlẹ̀ gan tó yẹ pé tí èmi àtọkọ mi bá ti jọ ní misunderstand báyìí wàhálà ni dé gbogbo wàhálà yóò tún wá débi wípé kò dín ta sí mi mọ́ nínú ilé tepetepe ni màá sì tún máa bẹ̀ pé ó dẹ̀ mọ̀ yìí pé mi kì í ṣépè fún ẹ. aṣọ tẹ́ ẹ rí kẹ́ ẹ wọ̀ ọkọ yóò ní wo sáìdì yìí. kò ní wo sáìdì mi rárá màá tún máa bẹ̀ ni ó ní ó dẹ̀ tún jẹ̀bi lórí ọ̀rọ̀ pé àtún ń jà lé lórí sí bá parọ́ ìṣẹ̀dá rẹ̀ rí mi olótún máa jẹ̀bi lé lórí. àǹtí Mariam sá. ẹ wíire o gbogbo tẹ́ ẹ sọ yìí ọ̀dájú abiyamọ ní ọ̀pẹ́ ẹ̀ ṣeré ṣé ẹ mọ̀ kọ́kọ́ yín ó ń lé mọ́tò ta fìlàní lóòótọ́. bẹ́ẹ̀ni. ó sì máa tọ́jú yín àbí. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni. ó ń tọ́jú yín. bẹ́ẹ̀ni. ọmọ mélòó lẹ ti bí fún. mo ti bí 3 bọ̀ kò sí kan mọ́ 2 ló kù. sóò ló ní méjèèjì toró ló ń fura sí ètò ẹ̀ ń tọ́ lọ́wọ́. òun ló ní méjèèjì wájú Ọlọ́run àti èèyàn òun ló ní ìgbà tó di pé ó ní ara nílé tí mo tún fi bí second born mi ọmọ tí mo bímọ ilé ọmọ tó lóun kọ́ lóun ní tí mo bímọ ilé yìí ọmọ náà ti pé 8 years tí mo bímọ ilé yìí ní ọmọ mi yẹ ó ti pé 8 years báyìí
débi wípé inú rírun inú kíkan ó máa ń dà mí láàmú òun náà àìmọ̀ iye owó ló ti ná lórí inú kíkan mi tí wọ́n lè máa ń sọ fún mi wọ́n tún ní kí n lọ ya scan gbà kan mo lọ ya scan yẹn wọ́n rí nǹkan tó ń ṣe mí wọ́n tún wá ní kí n tún lọ síbòmí ní sáìdì bẹ̀rẹ̀ wọ́n ní mẹ́ríkì àbí nǹkan ni pé kí n lọ síbẹ̀ níbi kí n lọ ya scan yẹn àgbà tí wọ́n ya scan yẹn fún mi wọ́n rí pé àìkí ń gbá mi ní àjọṣepọ̀ ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí nǹkan kan ó ní iye tó ń gangan náà gan tó ń ná lé mi ní orí níbi inú kíkan dídà láàmú ní gbogbo ìgbà mi. ó yé mi báyìí àjọṣepọ̀ yẹn ò tó fa inú rírun ẹ tẹ̀lé ọdún mélòó àǹtí Mariam. going to 36 years ní. 36 years ni àjọṣepọ̀ ti ń fanú run tó bá wọn. láì ṣe kú. àǹtí Mariam. sá. àǹtí Mariam. sá. 36 years. kálẹ̀ fọ̀rọ̀ lọ tó ní tọ́kàn ní tẹ́ ẹ ṣe. wọ́n gbà yín yànjú pé pẹ̀lú bọ́kọ yín ṣe ń ṣe yìí nítorí yẹ kẹ́ ẹ ṣe ni. ọmọ Ìbàdàn ni. bẹ́ẹ̀ ni sà. níbo la gbolé yín Ìbàdàn. Olúlọ́yọ̀ ni sà. ẹran bíyẹ ló kọ yín ẹran bíyẹ. amúnibúni ní ẹran bíyẹ. nǹkan bẹ lórí Facebook yìí ẹnu wọn yàtú bí aṣọ tó ti gbó tábẹ́rẹ́ ò ṣe é rán mọ́ wọ́n mọ búbàdàn nísìnyí wọ́n mọ búbàdàn àwọn tí ò níran wọ́n mọ búbàdàn nísìnyí àwọn tí ọ̀dọ́ wọn ò tiẹ̀ ṣe é dákọ̀ gan débi pàṣọ kankan wọ́n mọ búbàdàn nísìnyí àwọn èèyàn yẹ̀yẹ́ àwọn èèyàn rándanrandan fùlùfùlù jéró wọ́n mọ búbàdàn nísìnyí wọ́n mọ̀ pé kò síbi tí ṣe ò sí Ìbàdàn ni wọ́n mọ bú nísìnyí bí aláfiṣe ẹbí wọn wá ní ẹbẹ́ yìí lára bí yẹ ẹ̀yin lẹ́yìn amúnibú ni ẹ̀yin lẹ́yìn amúnibú ni. àǹtí Mariam báwo lẹ ṣe pàdé Kórèdé àbí ta lẹ ló lóyún nu yín. Kórèdé lóyún. báwo lẹ ṣe pàdé Kórèdé. ní November last year ìgbà tèmi àtọkọ mi ń jà lórí pé ó fẹ́ lọ síbi kan ò lọ síbi kan ṣá so ó wá láti sọ fún mi pé báyìí kó jẹ́ tọ́ fún mi èsì lọ sọ fún ẹ̀dùn mi ní kíní gómìnà kérésìtà fi wá ṣàlàyé fún mi ó dẹ̀ ló fẹ́ ta ilé ẹ̀ pé ó fẹ́ lọ síbẹ̀ múnìyà kò ń ṣàkọ́kọ́ ni ẹ ti ṣe kíní yìí ẹlẹ́ẹ̀kejì àkọ́kọ́ tó ṣe lójú mi kò bọ̀ sí ẹlẹ́ẹ̀kejì tó ṣe tí mi mọ̀ sí rárá ìyẹn náà ò bọ̀ sí létà ló padà ń sọ fún mi wípé nǹkan yìí ìwé kò bọ̀ sí rárá àti November yẹn ló ti wá ń bá mi ń jà pé mi ò fẹ́ kóhun sórí ẹ̀ mi ò fẹ́ kóhun ta nǹkan báyìí mo ìdọ́dà náà tẹ́ bá máa tarú nǹkan báyìí gbà náà ẹ lọ sí Oriyomi pé wọ́n máa ń polówó àwọn Canada kankan níbẹ̀ ipe ẹ lọ síbẹ̀ mo lè trust wọn mo ní àwọn ò lè ṣe nǹkan tí ó máa pa yín lára mo ní ẹ lọ síbẹ̀ tó bá yẹ pé ó bá máa rí bẹ́ẹ̀ wọ́n á sọ fún yín ibo tó di pé ẹ mọ̀ ọ́ sọ pé ẹ fẹ́ ta nǹkan kan wọ́n sì wá síbi báyìí wọ́n á jọ Ọlọ́run àti èèyàn wọ́n wá béèrè sí i ìgbà kan dẹ́dẹ́lé wọ́n sọ fún mi wọ́n ní Oriyomi ní pé ọ̀dọ̀ ọmọ ọlá ni káwọn máa lọ wípé ibẹ̀ náà sì ni àwọn náà lọ tẹ́lẹ̀ mu àgbà tán ti ní kẹ́ ẹ máa lọ mo ní bí mo ṣe ní kẹ́ ẹ lọ síbẹ̀ yẹn mo ní ló ti dà pé wọ́n ti mọ̀ pé wọ́n lè gba yín mo ló bẹ́ tàbẹ̀ yẹn o ẹ ṣàyàrí fún mi pé ẹ fẹ́ tàbẹ̀ yẹn mo ní jẹ́ ní sùúrù ká gba àdúrà Ọlọ́run ó ṣe ìyanu ọlọ́yẹ́pọ̀ náà rẹ bá ní Ọlọ́run ó ṣe ní ọ̀nà ibi tí ó bá tọ́ tá fi rí owó mọ́ta nǹkan kan torí ìrìn àjò wọn kan tó fẹ́ rìn mo fọ́ Ọlọ́run bá mo fi bì ọ́ àti November yẹn ní tí wọ́n ń bá mi jà lẹ́yìn pàṣẹ November yẹn ọkọ mi ò súnmọ́ mi títò fi di September yìí. bó o lẹ ṣe pàdé Kórèdé mo bẹ́ẹ̀. èmi ni mo pè ní August ni mo pè wípé mo fẹ́ rí i mo lè ṣàlàyé fún mo ní nọ́mbà rẹ̀ wọ́n náà rẹ̀ mo lè pè mo ní mo fẹ́ rí i gbà tí mo sọ pé mo fẹ́ rí i tẹ́ ń gbọ́ ọ wá ní pé òun ò sí nílé. n ò gbọ́ Mariam. èmi ni mo pè é. Mariam. sá. kó o lọ ṣe pàdé ẹ̀ gan kó o tó ní nọ́mbà rẹ̀. àpàdé ara wa ni. níbo. sáyidì Ọlọ́run ṣògo express Ọlọ́run ṣògo láti pàdé ara wa. bó o lẹ ti pàdé. a ti mọ̀ra tẹ́lẹ̀ láti gba sisi tí mo ti tẹ̀yìn láti gba sisi láti mọ̀ra tẹ́lẹ̀ bàtìbà tí mo ti márì a ti fẹ́ láti gba sisi láti bá isi àti fẹ́ra wa. X rẹ ni X. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. tẹ̀gbọ́n fẹ́ra ńgbà tó kó o tó padà fẹ́ bọ̀dá mọ̀rúfù. bẹ́ẹ̀ ni sà.
now nígbà tó ń fẹ́ Kóredé ńgbà yẹn ẹjọ́ mọ́ alájọṣepọ̀. nígbà tá a fi fẹ́ra ní boys and girlfriend àjọ láṣepọ̀ lẹ́ẹ̀kan rí bẹ́ẹ̀ ni. kí ló dé tó fẹ́ Kóredé ńgbà yẹn tó fẹ́ bọ̀dá Mọ̀rúfù. kò sí nǹkan. ó gbé wọn wò síra wọn o kí ló rí lára Mọ̀rúfù tó fi fẹ́ Kóredé tó padà lọ bá. nǹkan tó yẹ kí n fẹ́ Kóredé ńgbà yẹn ni pé mo mọ̀ pé ó yẹn gbà táyìn sí mo mọ̀ sí pé ó máa ń mọtí ni ló jẹ́ kí n fi sílẹ̀ ló jẹ́ kí n ra yọ̀ǹda ẹ̀. ìgbà tó padà pàdé Kóredé kò mọtí mọ́. Mariama ó tún bayé jẹ́ o Mariama ó bayé jẹ́ o ṣé Kóredé mọ Mọ̀rúfù àbí ọmọ. níwájú Ọlọ́run àti èèyàn déyàn kí bí ẹ mo fi tóbi Ọlọ́run bá ṣẹlẹ̀ rè kò mọ̀ rárá Ọlọ́run ọba ń gbọ́ kò mọ̀ kò rí rárá bẹ́ẹ̀ ni èmi mo dẹ̀ sọ fún Mọ̀rúfù pé mo ti lóyún òun gangan kọ́ ló mọ̀ pé mo ti lóyún òun gangan kọ́ ló mọ̀. máa gbọ́ Kóredé ọmọ Mọ̀rúfù. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n Kóredé mọ̀ pọ̀ wà nílé ọkọ. ó mọ̀ bọ̀ Mọ̀rúfù tí lóun ọ̀fẹ́ mi mọ́ láti November yẹn ló ti yarí pé òun ọ̀fẹ́ mi mọ́. o sì ti kó kúrò nílé Mọ̀rúfù. mi sì kòkò kúrò nílé rẹ̀ àwọn ọmọ mi ló ro mí lójú bọ̀ mo ti sọ fún alẹ́jọ́ tí mo lọ bá nínú ilé tí mo lọ bẹ̀ alẹ́jọ́ tí mo lọ bá nínú ilé tí mo lọ bẹ̀ tó dẹ̀ tún padà yarí náà ìní mo ní mo wá fi àlùkùránì ṣẹlẹ́rì èmi náà wá fi ọ́lẹ̀ pátápátá ní August yẹn mo sọ fún mi lèmi náà fi ọ́lẹ̀ pátápátá mo yọ̀ǹda ẹ̀ lọ́gọ́st. tìjúmọ̀ ti kú láyé o Mariama ìbéèrè mi kù kan mélòó lóyún inú rẹ pẹ̀lú Kóredé parọ́ fún mi kọ́ lẹ́ẹ̀kan náà lẹ pàdé kó tó doyún yá parọ́ fún mi kọ́ lẹ́ẹ̀kan náà lẹ́jọ́ sí yá parọ́ fún mi. mo fi Ọlọ́run bá ṣẹlẹ́rì ẹ̀ẹ̀kan lájọ ṣe lọ́nà 20 ní August bẹ́ẹ̀ ni sà. ẹ̀ẹ̀kan ni. ẹ̀ẹ̀kan ni orí àti November tóun ò ti súnmọ́ mi lẹ́mu fún August mo tó yẹ̀ṣẹ̀ sùn mọ́. níbo la ti ṣe. hòtẹ́ẹ̀ ni sà. kìí ṣe ilé ọkọ rẹ sá. dára òwúrọ̀ o ṣe lè rí o. kìí dẹ̀ ṣe ilé Kóredé. dára sà. kí ló dé tẹ̀ ṣe ilé Kóredé. ìbéèrè yẹn wà ìsọ́tì pé mo lẹ ti ṣe ṣùgbọ́n ibi tí mò ń lọ gan-an ni pé kí ló dé tẹ̀ ṣe nílé Kóredé. kò sí ìyẹn kan sà. there must be reason. ìdí wo ni ò jẹ́ kẹ́ ẹ lọ pàdé ara yín nílé Kóredé. kò sí ìyẹn kan. àti tó ń ṣeré bọ̀ tẹ́lẹ̀ mọ́jà ajá kí ló dé tẹ̀ ṣe nílé Kóredé ṣé bọ́kùnrin ni ó nílé náà bí ò bá kọ́lé ṣe bó ń gbébì kan ṣe bó rẹ̀ ti lé why not ilé Kóredé Mariam why not ilé Kóredé now. mi ìbéèrè ilé ẹ̀ torí bẹ́ẹ̀ kò yẹ kó ti marry. ó ti marry. I'm not talking. ìdí nìyẹn tẹ́ ẹ̀ fi ṣe nílé Kóredé Mariam. sá. kí wàá ní faith ẹ báyìí kí wàá ní ètò òfẹ́ ṣe báyìí ṣé ilé Kóredé ìlọ báyìí ni ẹni tí ò lè gbé ọdẹ́lé rẹ̀ bọ́ọ̀sùn tó lọ bọ́ọ̀sùn ń ta lẹ́yìn tó ti bímọ méjì ó bímọ mẹ́ta ìkan ti lọ fún ọkùnrin kan tó o dẹ̀ lánú ẹ pé ó ń tọ́jú rẹ̀ now ṣé o wá fẹ́ lọ fẹ́ Kóredé báyìí ni àbọ̀ fẹ́ tọ́jú oyún Kóredé nílé Mọ̀rúfù now ìbéèrè tí mo tún wá fẹ́ bí ọ́n sì ni pé nígbà tó mọ̀ pé Mọ̀rúfù ọ̀tẹ́ ọlọ́run mọ́ tẹ́ bá ti ń jà ní mọ́dájì náà sí bẹ́ẹ̀dì ẹ kí ló dé tó òkùnkùn kọ Mọ̀rúfù kí Kóredé ọ wá fún ọ lóyún létọ́ ọba gbà ká mọ̀ pé ó ti kọ́kọ́. mo ti fẹ́ kọ́ tipẹ́tipẹ́ mọ̀wọ́n èlò máa ń bẹ̀ mí pé kí n jọ́ nítorí Ọlọ́run wípé kí n mọ̀ kọ́ sílẹ̀ pé kí n mọ̀ torí àwọn ọmọ mi torí àwọn ọmọ mi náà fi máa ń bẹ̀ mí torí òun náà ti sọ pé òun ọ̀fẹ́ mi mọ́ láti November yẹn ìgbà tó dẹ̀ di September yìí láti November yẹn ìgbà tó di September yìí tó wá fẹ́ súnmọ́ mi mo wá ní pé kò sí ọ̀rọ̀ ń bẹ̀ mọ́ mo ní wọ́n ló fà rìn àjò yìí mo nítorí mo ti lóyún fẹ́ lómi níbi kó má sùn mọ́ mi. Kóredé sorry Mariam. sá. o gẹ́ẹ̀tì mo sọ ni nígbà tó o fẹ́ yàn mọ́ kí ló dé tó o kú òlé rẹ̀ ó kú òlé rẹ̀ ibi tó o bá wà tó o lọ dágbà á mọ̀ wípé iye obìnrin tí Kóredé fẹ́ ń bẹ̀ o kò sí nílé ọkọ dá wà nílé ọkọ ni
sọ mọ̀ pé percentage ẹ̀yin obìnrin tẹ́ wà ní ọkọ báyìí tí ó jẹ́ pé ọmọ ọlọ́mọ rẹ̀ ń tọ́ ọlọ́run lọ́mọ yìí ẹ̀ níbi tó pọ̀ dé because má sùn mọ́ mi mọ́ o mo ti lọ́ọ́ fẹ́ lò mí o of course I don't know how mi ìmọ̀ bí yẹn ṣe fẹ́ rí nígbà tí mọ̀rúfú bá sọ̀rọ̀ ń sìn bọ́ gbogbo àwíjàre rẹ̀ ó kàn tó fi ń lókun mọ́ra rẹ̀ lẹ́sẹ̀ ní Mariam. náà mo fi ní kẹ́ bá mi bẹ̀. tó o bá ṣe ni pé ó rọra kẹ́rù ẹ ó sì bọ́ bó ṣe ń rojọ́ yìí nìsín kò jọ pé ká bọ̀ ọbẹ̀ mọ̀ ó ti ń give justification fún tó o ṣe náà ó ti ń jẹ́ ká mọ̀ pé tó o ṣe right ó ti ń fún mi ní reason ìdí tó o ṣe láti ṣe tó o ṣe yẹn ìdí tí n tó o ṣe yẹn fi bá làákà ìmú ìdí tá a ṣe láti ti encourage àwọn obìnrin bíi tiẹ̀ tí wọ́n wà ní ọkọ láti ṣe irú tó o ṣe ìdí tí ọmọ rẹ tó bá jóbìnrin ó fi pàtẹ́wọ́ fún ọ pé ìyá àwọn ṣe bẹ́bẹ́ ìdí tí ọmọ rẹ tó bá jọkùnrin tó bá lọlé àná tó bá béèrè pa àyà rẹ tí ó fi sọ rúwà tó wí tí wọ́n fi tètè fún lọ́mọ ìdí tí àwọn òbí rẹ ó fi máa fò sókè lálẹ́ pé àwọn rọmọ bí ìdí tí àwọn ọ̀rẹ́ rẹ tí àwọn òbí wọn ó fi pè wọ́n pé ẹ káre láì ẹ̀rẹ́ ń bá rìn. You don't get it àwọn ìdí tó ń fún mi nìyẹn tí mo dẹ̀rù pé ò ní ìdí ẹ̀ oníbọ̀ ọbẹ̀ èèyàn ó dẹ̀ tún fún mi ní justification for your atrocity. ẹ má bínú sá ẹ̀yin lẹ́ni pé kí n sọ̀rọ̀ ló jẹ́ kí n sọ̀rọ̀ torí ẹ̀bẹ̀ náà ni mò ń bẹ ọkọ mi láti ẹjọ́ yìí ẹ má bínú sá. Now you are talking sọkùnrin wà ní ọmọ rẹ. bẹ́ẹ̀ ni sá. Màrúfù. sà. so fúnra obìnrin gan lọ sọ fún ọ pé mọ̀ súnmọ́ òun o òun ti lóyún fẹ́ lómi ta o. ó sọ fún mi sà bọ̀ ṣe fẹ́ gbàlàjì. mo fẹ́ gbọ́ tó ẹ bá fẹ́ sọ. mo ní ọmọ mẹ́ta ló bí fún mi pẹ̀ládùn ni kò gbádùn níyẹn wá mo ti gbọ́ yẹn tipẹ́tipẹ́ ló jẹ́ ẹ máa sá fún un because àmì ilé kò fẹ́ lọ síwájú fún mi rárá pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe mo ti ṣe físà Dubai rí tó ti bọ́ sí tí mo ṣẹ̀ṣẹ̀ ń yẹn lẹ̀bẹ̀ ládùúgbò kan máa bá ń bẹ ìyàwó mi ọ̀tọ̀ ọlọ́run ti Canada tí mo tún fẹ́ ṣe tọ́lọ́run fi táṣìírí yìí kò sí gbogbo ẹni tí mi yẹn lẹ̀bẹ̀ fún tán gbogbo etí kọ́ ló láìkí etí èèyàn kọ́ gbogbo etí kọ́ ló máa ń gbọ́ rè jájọ ṣe ń bò ń kẹlẹ̀ iṣẹ́ tí mò ń ṣe iṣẹ́ gbẹ̀mígbẹ̀mí ni tí mo bá tún wọ́n sùn ní go slow tán alájí sẹ́ńgbọ́n mi sà màá tún bẹ́ ìta mo tún máa ń sún mọ̀júmọ́ níta tí mo bá mi ṣé mo rí nǹkan jẹ débi tí ń rówó gbalẹ̀ níbi torí wọn náà ni kọ́rọ̀ wọn fi gbọ́ ìta màá tún sún mọ̀júmọ́ bójú bá rọ̀ lóru báyìí àjílẹ̀ lóru ni wọ́n bí mi dáa torí kọ́rọ̀ wọn ṣàfilè gbọ́ gbogbo òkòwò mo dáwó máa yí pé kọ́ mọ́ ìtún jẹ́ mi nìkan kí a tún dọ́gbọ́n báyìí mo tún jí lọlé dádì rẹ̀ pé kí n lọ bẹ̀ wọ́n ẹ wá bá ń bọ́ mọ́ ìsọ̀rọ̀ ṣé mú mi lẹ́ẹ̀dógó mi ṣé ń dé mi mọ́lẹ̀ ní báyìí wá gbà mí kó jẹ́ mọ́ bẹ́yẹ̀ mi lọ Canada kọ́rọ̀ wọn lè gbọ́ ó tún deny mi mo tún ní láti gbéra wá bíbà ó tún sọ fún mi wípé Àgídìgbò wọn ń polówó travel ìgbà kan àwo kan mo ní ó yá tẹ́ ń lọ confam kí n gbọ́ tí wọ́n bẹ̀ mo dẹ̀ ti sáré lọ mo ti lọ sọ́dọ̀ ọmọlá already pé tí mo ti réyàn mú mi lọ pé gbogbo wàhálà mi bí mo ṣe ń ṣe láti 24 years mo ti ń sáré kí títì pé bó mo ṣe ọ̀rọ̀ mi ṣe fẹ́ gbọ́ mo dẹ̀ decide pé wọ́n ti mú mi lọ ọ̀dọ̀ ọmọlá o pé báyìí mo ti lọ síbẹ̀ mo ti lọ bèrè enquiry mo ti renew passport mo ti ṣe everything kò wá kú kí n àti báyàwó mi sọ kásá máa lọ jìnnà sà mo ní láti gbéra mi wá bíbà ó bọ́ sí ìjọ tá a fẹ́ kásámù gangan ni mo wá bíbà nígbà frustration pọ̀ mo sábà bá yín ìfúnkan ọjọ́ yẹn ẹ̀ ń ṣe nǹkan fáwọn èèyàn ọjọ́ yẹn ẹ̀yin gangan lẹ sọ fún mi wípé lọ bọ́mọlá ní wòròdù ọmọ ló lè gbọ́ ìfún ọjọ́ yẹn gangan mo tún gba nọ́mbà àkúrú lọ́jọ́ yẹn pé káwọn ẹbí mi kíyàwó mi tún fi kọ̀nfàmù pé tó mú mi lẹ̀ tó ọ̀fẹ́ ńlá ọ̀fẹ́ ń kú ọ̀dẹ̀ tó fẹ́ ń gé èèyàn láti jọ ẹ̀ tó mú mi lẹ̀ ni mo tún ní láti wá bíbà lọ́jọ́ yẹn ṣe understand mo tún lọ sọ fáwọn ẹ tó máa bá mi mọ́nítọ̀ sáìtì mi tí máa bá mi ṣe gbogbo ẹ̀ tó bá mi gẹ́ẹ̀tì sáìtì mi pé níbo mo ti fẹ́ rówó tí ń fi travel ọlọ́run dẹ̀ ti gbọ́n mi mo ti sà ẹ má tó jọ mo fẹ́ bí léèrè. mo wà pẹ̀lú yín sà. ṣé ẹ kàwé rárá ni. ìwé mẹ́fà ni mo kà ìwé mẹ́wàá ni mo kà látìgbà tí dádì mi ti kú bẹ́ẹ̀ ni sà ni mi ti lè fọ́ dámọ̀. 24 years lè wá fi ń sáré tẹ́ fi ń ta fìlà. 24 years náà ni bàbá mi ti kú bí mo ṣe fẹ́ ṣe junior wayeki báyìí ni bàbá ti kú ní dẹ̀ tí dọwọ́ tún mọ́ yàtọ̀ sósì
tí mo wá mọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni sà láti gba mo ti ṣe tán secondary school. obìnrin rẹ̀ sọ pé ń tọ́jú àwọn. tí e ṣe ṣeré ifun dádì rẹ̀ bá ń bíbà àwọn fámílì ẹ̀ wá bí wọ́n lè testify sà tí ń bá tọ́jú ẹ̀ sà. ṣé wọ́n wá support ẹ ni. wọ́n support ẹ̀ sà o bọ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu tí wọ́n náà sà wọ́n support ẹ̀ rárá o. fámìlì dáadáa ló ti níyàwó kó ló ń ṣe wáyà. ó sú mi o. ṣé dáàdì rẹ̀ náà fẹ́ sọ̀rọ̀ ni. ọ̀nà wà ń bí báyìí fífún àbúrò ẹ̀ náà wà ń bí báyìí sà tó ń lè testify. mọ́mí ẹ̀ ò dẹ̀ sí bẹ́ẹ̀. mọ́mí lọ́n. bíbó. n tó sọ fẹ́mi ń pa mọ́mí rẹ̀ ó ní mọ́mí òun ò sí mọ́ o ẹni tó dẹ̀ tó gbà tọ́ ọlájẹ ni mọ́mí yẹn torí ẹ̀ lèmi ṣe ń sá fún wọn. ẹsẹ̀ ìyàjẹ́ náà wà wà bí àbí wọn ò sí bí. ìyá àjọ lè tẹ̀lé wa bọ ọmọ ta ni. ọmọ tó jẹ́ ọmọ èyí tí ń pè ní ìyá àjẹ́ ìyẹn wà ń bí báyìí ó tẹ̀lé wa tí ń gbọ́ padà lọ sunkún sí wọn lọ́rùn pé kán jọ kó mọ̀ dàwa bí kán tẹ̀lé òun wá o. ẹ jẹ́ kí dáàdì bá mi sọ̀rọ̀. àti Mariam ẹ jókòó yín o ẹ bá ń wá gàmí fún dáàdì bẹ́ẹ̀. Kókórò Alátẹ akẹ́ni ìmọ̀ ìyára. ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà. àgbà yín ọ̀dàlẹ̀ o. àmì sà. a rí yín pẹ́ o. àmì sà iléeṣẹ́ yín yóò ní bàjẹ́ o. àmì sà bàbá bò ló ṣe rí lára yín lónìí ìwà tí Mariam wù. sà. bó ni ìwà tí Mariam wù ṣe rí lára yín lálẹ́ yìí. iléeṣẹ́ yóò ní bàjẹ́ lágbára lọ́lọ́run. àmín. ó jẹ́ wonderful fún mi rírì ọ̀sẹ̀lẹ̀ rí gbọ́ jẹ́ pé èmi náà ní àwọn ẹ̀gbọ́n lọ́kùnrin mọ̀lẹ́gbọ́n lóbìnrin àwọn ẹ̀gbọ́n mi àwọn ọmọ wọn kò sí kankan nù wọn tí ẹni tọ́lọ́run bá ti pé o ti lọ́kọ o ti ní àwọn èèfó ọmọ fún èèyàn méjì láyé fúnra rẹ lẹ múra yín wá bá mi pẹ́ fẹ́ra yín so ọlọ́run sì pé ibẹ̀ láàyè torí bíi tí ọlọ́run bá ti ṣe ọmọ fún yàn tó sọ pé sobe fún yàn kílẹ̀ yàn tó ń wá èmi sì fi wọ́n lẹ̀ pẹ̀lú àdúrà mo fi aya rẹ̀ yìí ọmọ dáadáa ìmú ọmọ ni mo mú òun náà ló jókòó yìí òun náà dẹ̀ mú mi mú bàbá yàtọ̀ fún pé à ń fún yàn ní nǹkan kan pé jíjẹ tàbọ̀ kan. mo fi aya rẹ̀ lẹ́sọ̀ bàbá mo fi aya rẹ̀. no mo ní mo fi tọ́jú ọkọ rẹ̀ iṣẹ́ ìmú ọmọ ni èmi mú gẹ́gẹ́ bí bàbá torí inú fámìlì tiwa àwọn ìfẹ́ kí ọmọ ó ti lọ́kọ kó tó máa mẹ́lòmíì wà rárá o bẹ́lẹ̀ ìṣèwà ṣẹlẹ̀ yìí ó jẹ́ wọ́ndà fún mi ò tiẹ̀ rí irú ẹ̀ rí ni rọ́dà kéèyàn sóò tọrọ tába kú láyé ọ̀run lèèyàn ń lọ ó sì ń tọ́jú ẹ̀ kọ̀ọ̀nà rí tàbí pé kí wọ́n jà kọ́ wá bá mi pé ibi ọmọ ti nà rè rárá wọn lóòótọ́ àìrágbé mọ́jà o èmi náà ìyá wọn èèyàn lè jà tẹ́ńtà mi yóò sì parí ẹ̀ kò sì sọ fún yín pé bí ó tẹ́ pé gbogbo ẹ̀ ṣe le tó yìí pé bákan gangan nígbà ọkọ wa bá mi ọmọ ìwà bá mi ó ní bàbá òun fẹ́ ṣe nǹkan báyìí gbégbèsè báyìí o lórí ọ̀rọ̀ ilẹ̀ òun o àmì òkúkú mọ̀ ẹ̀ sọ nǹkan kan bó sì ṣe dànù báyìí ṣe dànù nípa pé kéèyàn yanjú nǹkan tán kéèyàn tó máa publish tó ṣe pàtàkì nù mo ní ilẹ̀ sílẹ̀ lè lásán ó ní ó ti dókè báyìí pé ilé ọmọ ẹ̀. bàbá sà ṣé Mariam tí mo kó lè dé wá bá yín kọ́kọ́ tó ń fẹ́. ọlọ́run méje ntí ẹ̀mẹ́ ti jẹ́ bẹ́ẹ̀ òun náà ló jókòó yìí ọmọ mi ni láyé mi fọmọ fẹ́yàn méjì ẹyọ kan ṣoṣo ni wọ́n náà ló sì mọ ilé ìwà bá mi mo sì béèrè nítorí mo ti ẹyin boyfriend and girlfriend lẹ́sẹ̀ ní abẹ́ fẹ́ra yín wájú ọlọ́mọ rí sọ pé àwọn fẹ́ fẹ́ra wọn ni ok ẹ continue. Bàbá sà ẹ kó lè bá yá. ok torí pé ìfẹ́ pẹ́ lórí àga tó gbóná jẹjẹun. àbí o. àmọ̀ràn wo lẹ ní fún Màrúfù báyìí. ẹ ṣe ìmọ̀ràn tí mo ní fún Màrúfù ni wípé ọlọ́run bá yóò wo gbogbo àwọn ọmọ tí ó tọmọ mi bí fún láti ṣe ọlọ́run mo tún bí mi sí ìmọ̀ràn tí mo ní fún pé ẹ̀mí mi ò tiẹ̀ fẹ́ gbọ́ ẹni tí jẹ́ pé ẹnìkan kórede
èmi ò gba ọmọ mi lọ́wọ́ Mọ̀rúfù bọ́ á jẹ́ pé òun ló pé òun ò fẹ́ mọ́ o torí wọn ò jọjà kọ́ wá sọ́dọ̀ mi rí báwọn jẹ́ àwọn májà o téyì wá ṣẹlẹ̀ lójijì very wonderful mi ò rí irú ẹ̀ rí. bó ṣe wonderful yìí lọ wonderful mi náà bàbá. torí ó jẹ́ ìyàlẹ́nu ó dáa kéèyàn ó sòótọ́ ọ̀rọ̀ àmọ̀gbà tá a kù. ẹ kó lè wonderful wá dáadáa wá méjèèjì bàbá ṣe é bímọ ọkùnrin. sá. ṣe é bímọ ọkùnrin. ọmọ ọkùnrin mo bí ẹni tó jẹ́ gbọ́n wọn àkọ́bí mi ọkùnrin ni èmi náà lọ́mọkùnrin tó náà ti níyàwó. ó dà ju Mọ̀rúfù lọ. inú ẹgbẹ́ ni wọ́n yóò jù lọ díẹ̀ àmẹ́gbẹ́ ni. Ọlọ́run ṣeun. tírù kan báyìí bá ṣẹlẹ̀ síyàwó ọmọkùnrin yìí kí n lè sọ fún. ifun tírù ẹ̀ bá ṣẹlẹ̀ kọ́mọ mi ọmọ sí Nàìjíríà tó ṣe pé ọ̀dọ̀ mi ni ìyàwó ẹ̀ wà tírù ẹ̀ bá ṣẹlẹ̀ èyí ti lè dànù kó tó di pé yóò dé. irú rẹ̀ ò tẹ́ ẹ lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀rú mi ni bẹ́sẹ̀ ń wò mí ní kankan o nìkan nígò mi bá ti pè láàyè rẹ Ọlọ́run sì ti bọ́ pè láàyè o ti bímọ ọkùnrin o ti bóbin kí ló tún wá kiri o sì ní èjì ọ̀hún yà mi ti ẹ̀ fẹ́ gbọ́rú ẹ̀ ní bàbá ẹ dákun wọ́n yà mí lẹ́nu èmi ò rí rẹ̀ nínú fámìlì mi ni o yọ wà lóyún nínú ilé mi bọ́mọ mi ò tiẹ̀ sí létọ́ pé láti tọ̀ ní ti ń wá ti ń sẹ́ndì nǹkan sí wa ọ̀ gbọ́dọ̀ ní ntọ́ba ẹni ọ̀yà kó kúrò lọ́rẹ́ ń ti lé it's better to say fat. mi mo bí o. ẹ ṣe bàbá ẹ dìde tí ẹ dìde. wọ́n rí àmọ̀ sórí pé wọ́n ti ń bọ́ ọbẹ̀ Mọ̀rúfù sọ ti ń gbọ́. mo ń gbọ́ sáàbọ̀ mo ń gbọ́. dúró àwọn ẹbí tiẹ̀ náà ń kọ́. àwọn ẹbí mi wà ń bí bàtà. ṣé dáàdì sí wa dáàdì ti kú. dáàdì mi ti sọ láìsí. ẹ tó kù fún bàbá ńkọ́. wọ́n wà pẹ̀lú mi sà. káwọn náà jókòó lórí àga tí bàbá ti dìde. ó wonderful mi bàbá ẹ jẹ́ àwọn bóyá yóò wonderful mi bàbá tí àwọn náà ṣe ìjókòó yìí. ẹ káalẹ́ bàbá wa. ẹ káalẹ́ sà. yes sir. bàbá. sà. bó wà láti wá yanjú ọ̀rọ̀ yìí wọ́n ní àgbà òsì ìlú bàjẹ́ baálé eléku ilé dahoro báyé bá sì ń tọ́jú àgbà bàjẹ́ àfi ká fi sùúrù sí i bó láti sọ̀rọ̀ yìí. bàbá Mariam wọ́n ní ìwà tí Mariam hù wọ́n ní ó wonderful àwọn pé àwọn kò táwọn lọ́rùn bẹ́ẹ̀ wọ́n sì ní kí Mọ̀rúfù kó àwọn ọ̀gbọ́mọ àwọn lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀gbá pé wọ́n ó tún bí mi fúnra wọn èyí tí ó jẹ́ ti Mọ̀rúfù gangan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá Mọ̀rúfù kí n lè rí sí i sà. ọ̀rọ̀ ti parí kò sí àjọṣe kankan mọ́. bàbá ẹgbẹ́nu sí mike sà. kò sí àjọṣe kankan ní àárín wọn mọ́ ó ti ní ọkọ mi ó ti lọ́kọ mi nìyẹn ètí bàbá ń wí yẹn bígbà téèyàn kàn ń padà sẹ́yìn ni bí ọba ní dàbí ẹni pé yóò fi Mọ̀rúfù lẹ̀ gbogbo yòówù tí Mọ̀rúfù bá ń ṣe pẹ̀lú ẹ̀ ó yẹ kó máa jẹ́ pé kí gbogbo àwọn tí wọ́n súnmọ́ kí wọ́n máa gbọ́ Mọ̀rúfù lọ́rẹ̀ẹ́ ọlẹ́bí so gbogbo wọn náà rán dẹ̀ máa ń bá Mọ̀rúfù sọ̀rọ̀ tí wọ́n bá jà tí wọ́n bá ṣe kí ló dé tó ń bá yàwó rẹ̀ jà kí ló dé tó ń ṣe ọ̀rọ̀ wọn súnmọ́ra wọn ò súnmọ́ra wọn kò sí wọn ò rójọ́ yún fún anybody so ń gbọ́ dẹ̀ wá rí báyìí náà tá a gbọ́ wípé ìyàwó rẹ̀ ó lóyún fẹ́lòmíì láì dẹ̀ pé ó kú láì sẹ́pọ̀ ń bẹ lórí àárẹ̀ so ó ti ṣetán tí ń lọ náà nìyẹn òun náà dẹ̀ ti sọmọ́rọ̀ ní ìsìn tẹ́lẹ̀ pé òun ti sọ pé òun fẹ́ kọ́ tẹ́lẹ̀ so kò sí nǹkan kan tó kù mọ́ àjọṣe yẹn ó ti close síbẹ̀ yẹn pátápátá nìyẹn. ǹjẹ́ yín fẹ́ nìyẹn sà. bó ṣe máa rí inú kò sí ẹ̀sà àjọṣe kankan mọ́ rárá Islam gan ò fẹ́. bàbá kí ló dùn yín nú ọ̀rọ̀ yìí. sá. kí ló dùn yín nú ọ̀rọ̀ yìí. n tó dùn mí ni pé ipò tí mo ṣe ẹ̀bá Mariam ó jọ mí lójú torí mi wò bí wọ́n bá sọrú ẹ̀ fún mi tẹ́mi gan ọba sí ń lé pé Mariam ṣe báyìí màá ló ń tọ̀ ń sọ̀sọ́kúsọ ni
ẹ trust Mariam ó wà dáadáa quiet gidi gan mi ò sí ẹ̀ mọ̀ pé nígbà mo gbọ́ gbogbo sítórì rẹ̀ ó bà mí lọ́kàn jẹ́ toró náà mọ̀ mí bí ó ṣe jẹ́ pé àmọ́ra tó nǹkan mo gbàgbọ́ tó jẹ́ pé ìṣe ẹ̀mí bá dẹ́ wọ́n fọ́ kàn létí aṣọ màá ní ń tọ̀hún orí èrè ò pé ni. wọ́n wonderful me lóòótọ́ o because ẹ tó quiet bá ń tírù nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. ó jọ mí lójú o. nǹkan kan náà lẹ́yìn àti bàbá Mariam sọ bàbá Mariam ní ó wonderful me ẹ̀yin lójú nǹkan kan náà ni náà that means bẹ́ẹ̀ méjèèjì lẹ ti wo Mariam gẹ́gẹ́ bí ẹni tí ò lè rìnrìn dọ̀tí. mo ṣe rí nìyẹn. bàbá ẹ ṣeun ẹ dìde. yes Marufu. sir. kò sí ní tójú òrírí o kò sí ní tí ò ṣẹlẹ̀ rí o tó o bá sì nífẹ̀ẹ́ ìyàwó rẹ kò sí ní tí ò ṣẹlẹ̀ rí o ṣùgbọ́n mò ń bọ̀ wọ́n ní ẹni tó ṣẹ̀ ẹ́ ní kó ṣe sọ́ọ̀rì tó bá ti ṣe ó ti sán tán gbàmígbàmí léèyàn ń gba ìgbà mẹ́sẹ̀ mẹ́rò ẹ jẹ́ bí Mariam léèrè kí ló mú mi sí kí ló lè tó mú mi. ẹ má bínú sáà. mi ìbínú o mi kàn fi ẹsẹ ẹni tó mú mi o. kí ni Mariam fẹ́ kí n bẹ̀ ọ́ fún gan-an kí ni Mariam fẹ́ ṣé Mariam sọ́ọ̀rì pé òun ṣerú nǹkan bẹ́ẹ̀ òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ni ṣé àbí ó ń bẹ̀ ọ́ pé òun ti ń kọ́ ẹ̀ òun ti ń lọ. mo fẹ́ kẹ́ ẹ rántí àwọn ọmọ yín o Mariam sọ ní tó fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe lórí ọ̀rọ̀ yìí kí n sì ṣe wọn tọ́ kí n gbìyànjú èèyàn rẹ dáadáa lọkọ èèyàn mi lọkọ rẹ mo sì mọ̀ pé yóò gbọ́ sí mi lẹ́nu ó yà sọ tó fẹ́ bọ́ sí. mo fẹ́ kẹ́ bá mi ojú náà ló ń ro mí láti páàkì ó yẹ kí n ti páàkì tipẹ́ tí ojú òun àtàwọn ọmọ mi ló ń ro mí mi ì bá ti páàkì ẹrù mi tipẹ́tipẹ́. ojú ọkọ rẹ àtàwọn ọmọ rẹ ló ń ro ẹ́. bẹ́ẹ̀ni. ojú ọkọ rẹ ò ro ọ́ nígbà tó fẹ́ tán katakata fún Kórèdé ojú ọkọ rẹ ò ro ọ́ nígbà tó wà nílé ọkọ tó o sì bọ́kùnrin míì lájọṣepọ̀ títí tó fi doyún tó sì ń wo oyún ọ̀hún ní ọ̀kan. Mariam ó dáa mo ti gba ètò sọ̀hún kí ló wá fẹ́ kọ́kọ́ rẹ ṣe báyìí kí ló fẹ́. ṣé àwọn kí bàbá ìyàwó náà sọ pé bàbá Mọ̀rúfù ní ó yà wọ́n lẹ́nu ṣé ìbàdàn gbàgbé bàbá Mariam náà àwọn náà sọ pé ó wonderful àwọn náà so that means pé àwọn méjèèjì ni ló yà lẹ́nu nítorí pé Mariam kì í ṣe onírìn kébékébé tẹ́lẹ̀ kì í sọ ọmọ burúkú lẹ́yìn ìgbà yẹn torí pé lómi lè mọ̀ wípé Mariam ṣe tí ò dáa ó tún lénu ìgbà tí Mariam ní kábò ń bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ ò gbọ́ wa mọ́ Mariam kò wá bí kò sákọ pé n tó ń ṣe o kò sákọ o Mariam. sá. àbóǹfin tó ṣẹlẹ̀ sí ẹ sákọ ni. yàrá sá. kí ló ní kí n bọ́ ṣe pẹ̀lú Mọ̀rúfù. ní kẹ́ bá mi bẹ̀ ẹ́. pípò ṣetán láti kọ́ kí n bọ́ ọbẹ̀ kẹjọ wà padà ní tó sọ fún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀. ní tó sọ fún mi nìyẹn gbà tẹ́ ẹ gbọ́ ó ní kí n bó ń bẹ Mọ̀rúfù káwọn ó jọ wà padà èmi wá ń bi léèrè pé oyún inú rẹ̀ ń kọ́ ṣé Mọ̀rúfù ọmọ tọ́ oyún yẹn mọ́ nínú ilé rẹ̀ ni àbí Mọ̀rúfù ni ọmọ tọ́pù oyún yẹn àbí tí Kórèdé bá wò pé oyún tó ń níyì oyún òun sáwà níbì kan òun fẹ́ lọ bẹ oyún òun wò yóò wọlé Mọ̀rúfù yóò ṣe tí ó ṣe yóò bọ́ ta ni àbí àwọn ẹbí Mọ̀rúfù àwọn sì fọwọ́ lẹ́rán pé irú rọ́ọ̀sì yẹn máa lọ nígbà tí èsè pé ó di ọ̀já ni wọ́n fi pọn Mọ̀rúfù àwọn ìbéèrè tí mò ń bi ìyàwó Kórèdé nìyẹn ìyàwó Mọ̀rúfù tí í ṣe Mariam tí ò lè tí ì dá mi lóhùn a lè bí ọkọ rẹ̀ pé kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tá a bá bí ọkọ tó ní bọ́ ọbẹ̀ yìí ní ìsìn pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ níbo là á gbóyún sí ọwọ́ wo là á fi jẹ́ ẹ dẹ̀ mọ̀ pé gbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo sọ pé ń bá Mariam bẹ Mọ̀rúfù o ṣùgbọ́n ìní bẹ́ẹ̀ kí Mọ̀rúfù ọ̀ wá pé aláàjì sẹ́yìn náà lè gba tẹ́ fi lọ míhun
ẹ̀dẹ̀ rí pé bí mọ̀rúfù ṣe ń sọ̀rọ̀ yóò kọ́kọ́ ṣàdúrà yóò kọ́kọ́ sáré mi pé aláyé máa ń tọ́ sọ o mọ́ lọ bẹ̀bẹ̀ kan tí ò ní lọ ẹ̀rí tó ní mo jò ń lọ lẹ́ẹ̀kan tó ní mo tó ń bí so now ó mu omi bí ẹni tí ń bí sọ́ọ̀rì tìgbà tó ń fomi gbé wálẹ̀ so mọ̀rúfù wá sọ̀rọ̀ pé àdùnní ń kọ́ ọmọ mẹ́ta òní Mariam bí fóun ṣùgbọ́n gbà tí Mariam sọ̀rọ̀ ó ní mẹ́ta ni ó nìkan lọ ó kù méjì ká tó wá lọ sókè náà mo pé ókè ń gbọ́ àdùnní ń kọ́ ta lọ́la àdùnní Mariam wo jẹ́ sọ kínní kan fún ẹ o gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kéèyàn yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà ó mọ̀ jẹ́ pé wàhálà àtàdùnní ó tún wá lọ́la ká yanjú ẹ̀ lẹ́ẹ̀kan náà because ìwọ sọ bí pé ọmọ mẹ́ta ló bí ìkan ti padà ó kù méjì mọ̀rúfù lọ́mọ mẹ́rin ni ó nìkan padà ó kù mẹ́ta àbí mọ̀rúfù. bẹ́ẹ̀ ni sà ẹ purọ́ sà bó ṣe ń lọ ni mo ṣe sọ yẹn sà. kí ló dé tó tọ́jú nǹkan Mariam àdùnní ń kọ́ ta lọ́la àdùnní. àdùnní wà. ta ni bàbá rẹ̀. Ta ni bàbá àdùnní. Mariam. Sá. Ta ni bàbá àdùnní. àìwí bí àkúbẹ̀ ọ̀rẹ́ tóbi káfọ̀bẹ̀ bu ẹnu láìsọ. Ta ni bàbá àdùnní. ọmọ Nàìjíríà ta ni bàbá àdùnní. Mariam. Sá. sọ̀rọ̀ sókè. Kò ń dá yín lóhùn sá. sọ̀rọ̀ sókè. Kò ń dá yín lóhùn. Ta ni bàbá àdùnní. ṣé Kóredé ni. Bẹ́ẹ̀ ni sá. Ta ló pe bàbá àdùnní. Ta ló pe bàbá àdùnní. Kóredé ni sá. Yé! Iná lè láì wá ilé ìwé rẹ̀ sí. Kí ló sọ? Ó sọ kankan nísìn. Mi sọ àwọn kan. Kóredé náà ló bí àdùnní fún. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ fọ́lọ́ ń búra lẹ́ẹ̀kan pé ẹ̀ẹ̀kan péré nìwà àti Kóredé jọ pàdé. No pé oyún inú mi ni mò ń sọ 2021 la pàdé. Kábíyèsí Ọlọ́run inú ilé màrúfù ló sì ti wo àdùnní. Ta ló ṣèkó máa àdùnní. èmi ní sá o èmi náà mo rẹrù ọmọ sà. jẹ́mọ́rí àmọ̀ dáhùn ta ló ṣèkó máa àdùnní. O náà ni. Ta ni jóun. Màrúfù ló ṣe kó mọ. Ta ló rẹrù ọmọ. Màrúfù ni. Ta ló sì bí ọmọ. Màrúfù. Ta ló sọmọ ló kọ. Màrúfù náà ni. Ta ló lọ́mọ. sọ̀rọ̀ ta ló lọ́mọ. Kóredé. Yéé. Àwọn ọkùnrin ti wá dáràn báyìí o. Gbóná ìgbà tá à ń ṣe prógrámù àti Tóyìn. Ìgbà tá à ń ṣe prógrámù àti Tóyìn. Mariam, owó àbọ̀ òwò. Prógrámù àti Tóyìn ọlọ́mọ mẹ́rin tọkọ wọn ò ní kankan bẹ̀. Owó àbọ̀ òwò. Owó. Bẹ́ẹ̀ni sọ. Ẹ jọ ẹ jẹ́ kí dáàdi Mariam ó jókòó padà. Ẹ jẹ́ kí dáàdi Mariam ó jókòó padà. Ẹ jẹ́ dáàdi Mariam ó jókòó padà. Ẹ jẹ́ wọn jókòó. Ẹ jẹ́ dáàdi Mariam ó jókòó. Wọ́n láti jókòó. Ọlọ́run o. Ẹ jẹ́ dáàdi Mariam ó jókòó padà.
Ah! 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 Ẹ ká lẹ́sà lẹ́ẹ̀kan sí bàbá dà. Bàbá. Sáà. Bó o lára yín ṣe ń ṣe báyìí. Sẹ́lẹ̀ yọ̀ǹda fún mi kí n máa lọ. Ẹ dákun. Èmi ò gbọ́ èyí rí bí mo ṣe ń gbọ́ yìí mò ń gbọ̀n báyìí ní ìsinmi. Mo fi Ọlọ́run bẹ̀ sẹ́lẹ̀ yọ̀ǹda fún mi. Torí ọmọ yẹn ló ṣe súná rẹ̀. Tó gbóúnjẹ wá gbogbo èyí. Ẹ wò ó. Ntí ẹ̀ mọ nǹkan tí mo fẹ́ sọ mọ́. Ṣé èyí pé kankan mú ọ? Are you mad or mad is madding you? Ṣé kankan ṣe ẹ ní kò sọ lọ́dọ̀ àwọn tó jẹ́ ìjọba? Mi ò gbọ́ èyí tá a torí ẹ̀ wá ìgan ọwọ́ ń dà mí ká tó wá tún pọ̀ mọ́ tó yẹ pé wọ́n ṣe súná ẹ̀ wọ́n ṣe gbogbo everything àwa náà àlọ́ ntẹ̀yàn ṣe ń bẹ̀ èèyàn ṣe nítorí Ọlọ́run ọmọ ọdún mélòó ṣé èkó ń sírànràn ìwà àmọ́rú èèyàn ń wà wá bí ìlàlẹ̀ tàbí pé èmi rè ó ti ẹ̀jọ̀ wà ń ti lé ọkọ mọ̀wulẹ̀ dọ́dọ̀ mi out of you out of my children I will off you wọ́n bá mi lọ mi ò bá ọkọ àwọn bàbá tó wá jẹ́ you are the only one ṣe bẹ́ẹ̀ ọmọ ẹ̀gbọ́n mi wà tí wọ́n jó bí ẹgbẹ́ rẹ̀ tán náà wà lé ọkọ̀ èwo lórí tó ṣe báyẹn mo tún tẹnumọ́ lẹ́ẹ̀kan sí ya ìwí bẹ́ẹ̀ kà kú bẹ́ẹ̀ ẹsikísà sẹ́yìn lè yọ̀ǹda fún mi kí n máa lọ ilé torí Olúlọ́yọ̀ mo lọ ọ̀nà méjì bẹ́sẹ̀ ní níbi kan kí n máa lọ. Wallahi, mad is madding her. Honestly. Abẹ́ mọ́ lọ. Miriam. Ẹ tẹ̀lé wọn bàbá ń gbọ̀n o. Bàbá ò lè dá lọ o. Bàbá ò lè dá lọ ẹjọ́. Bàbá ẹ̀yin mélòó lẹ wá bàbá. Àti kan tẹ̀lé wọn wá. Ṣé àti kan ló tẹ̀lé bàbá wa? Bẹ́ẹ̀ ni. Kánjọ máa lọ. Bàbá Àbíkẹ́ kúkú dúró de Mariam. Bàbá kẹ́ kúkú dúró de Mariam kẹjọ máa lọ. Tẹ́ bá ti dé kájọ máa lọ. Sẹ́mi àbẹ́yìn sà. Ẹ̀yin ló ń bá rí ẹ̀yin ẹ̀yin àti ló ń bá Mariam rí. ní kẹjọ máa lọ. Tẹ́ bá ti àláwọ̀ rẹ̀ yọ máa lọ náà ni àáfílẹ̀ bí torí wọn ó bẹ̀rẹ̀ ìpìlẹ̀ lọ́wọ́ mi. Ẹ bá wá gà fún bàbá ẹ má jẹ́ bá bò dúró. Ẹ wá gà fún bàbá ká lò ṣẹ́jú méjì díẹ̀ kí Mariam máa lọ. Ẹ wá gà fún bàbá kán jókòó ẹ jẹ́ kán jókòó. Ẹ jẹ́ kán jókòó. Ẹ má jẹ́ kí bàbá gbẹ́nu sí máìkì mọ́ ẹ jẹ́ kán jókòó. Màrúfù. Sá. Ìwọ lọ sanwó lọ hospital. Pátápátá. Ìwọ lọ gba bí ọmọ. Pátápátá. Ìwọ lọ sọ ọmọ lórúkọ. Bẹ́ẹ̀ ni sà. Ìwọ lọ rẹrù ọmọ. Bẹ́ẹ̀ ni sà. Màrúfù ó sì tún ń bà á lé oyún àdùnní àbí. Àbí sà. Láti wà mọ̀. Nígbà tó wà mọ̀. Mo gbàgbọ́ tán yányányányán. Màrúfù ṣebí ló ti wá mọ̀ pé wọ́n kọ́ ọ̀làdùn ní pápátá báyìí. Ebi bá ní. Calm down, calm down, calm down. Má bọkùnrin jẹ́, má bọkùnrin jẹ́. Bọkùnrin jẹ́. Ó fẹ́ sọ nǹkan kan Bẹ́ẹ̀ ni tó yà sà. sọ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe bá mi gba irinṣẹ́ tí mo rà fún machine mẹ́ta mo rà fún ọ̀tọ̀ọ̀tọ̀ sí ṣọ́ọ̀bù tí mo gbà fún mi ì dẹ̀ rí ṣọ́ọ̀bù yẹn mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe bá ń gbà torí oúnjẹ Ọlọ́run kí ìyá mi jẹ mí gbé o machine tuntun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ̀ mi náà mo ti fi lọ fi sẹ́nu kọ̀ṣẹ́ o nínú ilé mi náà mo ti lọ fi ẹnu kọ̀ṣẹ́ o ẹ jọ̀ọ́ nítorí oúnjẹ Ọlọ́run sà.
machine mi mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ṣe bá ń gbà ọ́ torí ó ń ṣe ọlọ́run o mo bẹ̀ yín ni o kí tèmi má gbé o mo ra machine mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fún mo tún fún ní owó orinṣẹ́ kó tún máa ta jewelries pẹ̀lú tailor tó ń ṣe understand mi rí báàgì jewelries yẹn náà lè mọ́ o mo bẹ̀ yín torí ó ń ṣe ọlọ́run ẹjọ́ bá ń gba gbogbo ẹ̀ torí ọlọ́run o ẹ má jẹ́ yà jẹ mí o ẹjọ́ ó dẹ̀ tún ní igbá ọ̀ṣun kan náà ń lé o tó ń lò fún mi o onígbà ọ̀ṣun kan náà ń lé sa o ẹjọ́ nítorí ọlọ́run kò gbé wá ni wọ́n ti sọ fún mi gbé wá tẹ́lẹ̀ o ìmọ̀ tó dé tí ò fi gbé wá o onígbà ọ̀ṣun ń lé o tó ti ń lò fún mi tipẹ́tipẹ́ sa o. tó Mariam bó ló ṣe wá ṣe báyìí ọmọ ọdún mélòó ládùn ní báyìí. 2 years sir. ọmọ ọdún méjì. ó bà ayé jẹ́ o ó bà ayé jẹ́ o ó bà ayé jẹ́ o ó hùwà àdójútì o ó bẹbí jẹ́ o ó bẹbí yín ló kọ jẹ́ o ó sọ̀rọ̀ rẹ ló kọ mí ìlàlẹ́ yìí o ó jẹ́ wọ́n fọwọ́ òsì júwèé lé bàbá rẹ o gbogbo tí ń jẹ́ Mariam lálẹ́ yìí lójú ń tì báyìí àtàwọn tí wọn ò tiẹ̀ mọ̀ pé nìkan kan ń jẹ́ Mariam rú tiẹ̀ gbogbo tí ń jẹ́ Mariam lálẹ́ yìí pátá lójú ń tì báyìí bẹ́ẹ̀ mo sọ fún ọ gbogbo tí ń jẹ́ Mariam lálẹ́ yìí pátá lójú ń tì nígbà tó nífẹ̀ẹ́ Kóredé mo sọ fún ọ mo nífẹ̀ẹ́ kan bẹ lára ọkùnrin yìí tó ti yòrò padà tó ti wà lọ́dọ̀ Kóredé ìgbà tó o mọ̀ pé o nífẹ̀ẹ́ Kóredé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí ló dé tó o fẹ́ Mọ̀rúfù nígbà tó o wá fẹ́ Mọ̀rúfù tán tó o bímọ méjì fún Mọ̀rúfù tó o ti wá mọ̀ pé fẹ́ Kóredé ti wà lẹ́mìí rẹ o ò ṣe kúkú kú òun lè Mọ̀rúfù kọ́ lọ bá Kóredé ọtí tí Kóredé mu tó fi lọ́ọ̀ fẹ́ ńgbà náà ọ̀fọ́ tí ọ̀nà ò mu tí o Mọ̀rúfù ọ̀fẹ́ yàwó lé ọ ọ̀bà ńlẹ́ kò tún fẹ́ lé ọ o Kóredé níyàwó o ìyàwó bẹ́ẹ̀ Kóredé o ti wá bímọ méjì fún Mọ̀rúfù o tún ti lóyún ẹlẹ́ẹ̀kejì fún Kóredé Mariam ipò wo nìyá rẹ ọ wà báyìí tí ọba sí láyé lóòótọ́ wo ipò tí bàbá rẹ wà lálẹ́ yìí wo ipò tí bàbá rẹ ọ wà láàrin àwọn ọ̀rẹ́ bàbá rẹ báyìí ní gbogbo àgbáyé wọn ti ń wọ̀ ó ṣe dáadáa o ó ṣe dáadáa o ó ṣe dáadáa o àwa ọkùnrin ọlọ́run o ṣàánú wa o ṣàánú wa o ọlọ́run ṣàánú wa o o lè rí àwọn ọmọ rẹ méjèèjì tí ń bẹ lọ́dọ̀ Mọ̀rúfù mọ́ títí tí wọ́n fi yáre tí wọ́n béèrè bàbá wọn tí wọ́n béèrè ìyá wọn fúnra wọn gbọ́n bá yáre inú ayé tí wọ́n fẹ́ rí ìyá wọn nìkan lókùn tó lè rí wọn torí pé èèṣà bíi amọ tó ọmọ yẹ kó súnmọ́ kọ́ ọmọ bàbá yí ọmọ jẹ́ ni nígbà bá yáre tí wọ́n bá nílò ìyá wọn lọ́jọ́ iwájú tí wọ́n bá béèrè fúnra wọn lọ ṣe sùúrù dìgbà náà máa tọ́jú àwọn ọmọ Kóredé tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ àlè àwọn ọmọ tí o bí fún àlè tó gbé wá sílé ọkọ àwọn ọmọ yìí ó sọ máa lé o mi pè wọ́n lọ́ máa lé o mi pè wọ́n lọ́ máa lé o bọ̀ àlè ní Kóredé àlè ló dẹ̀ bí wọn fún o dẹ̀ gbé wọn wá sílé ọkọ they are not bastard but they are the children of the concubine èmi ò pè wọ́n lọ́ máa lé o nípa ọmọ ọlọ́mọ lọ́ máa lè but they are the children of concubine you brought them to your husband house ọkọ rẹ tún bá ọ sùn nígbà tó lóyún Àdùnní Mọ̀rúfù tá l'Àdùnní tá lẹ tó ti tá ní màmá àgbàlagbà tó ti lọ́nà eyín tẹ́ fi Àdùnní yẹn sọ rí. no kò sí o mo kàn láìkí orúkọ yẹn ni mo ṣe sọ bẹ́ẹ̀. wọ́n wá rọ ọmọ obìnrin tó láìkì ọmọbìnrin àkọ́kọ́ tó kọ́ bínú. no mo ti bóbìnrin tẹ́lẹ̀ tó ti ṣaláìsí sà. ok ọba sọ l'Àdùnní. nǹkan ò pé kí nǹkan sọ l'Àdùnní ni. o dẹ̀ tún sọ lórúkọ. bẹ́ẹ̀ ni sà. ọ̀pá láàfáà àjọ náà. tí mo náwó dáadáa mọ́ ni.
ẹ pẹran súná. ṣé èsì ṣeré sà. tó ọmọ pọ ọmọ ọlọ́mọ ló ń kó. abẹ́ rí mi sà. Màrúfù pẹ̀lẹ́. yes sir. pẹ̀lẹ́ ṣé ọkùnrin o. bàbá nìkan la rò pé wọ́n ń gbọ̀n ìwọ náà ń gbọ̀n bó ṣe wà yẹn o. ohun rẹ̀ change o. mo máa ń sà báwo lẹ ṣe máa gbà mí o nípa irinṣẹ́ tí mo rà fún o bẹ́ẹ̀ ṣe bá ń gba gbogbo àtowó aago tí mo ní kó máa ta báàgì aago jewelries yẹn mi rí ń lé mọ́ o. bó ṣe gbogbo kíní ilẹ̀ kó fìjà fọlọ́njà àbò fẹ́ gbà ni. nǹkan tẹ́ bá ti sọ aláàjì bá dààmú à tẹ́ bá ti sọ. torí pé onáàrò sábìmọ méjì yẹn fún ẹ tó mọ̀ pé àwọn ìjà kan wà tó Ọlọ́run bá yàn já Ọlọ́run máa jà ju bẹ́ẹ̀ yẹn fúnra rẹ̀ ó sì já lọ. bẹ́ẹ̀ni sà. gbogbo oníṣẹ́ yẹn ò lè là ọ́ tó o bá gbà lọ́wọ́ rẹ̀ nítorí ṣe ó ti jù lọ. bẹ́ẹ̀ni sà. má gbà nǹkan kan lọ́wọ́ rẹ̀ gbogbo nǹkan rẹ̀ tó wà lọ́wọ́ rẹ̀ má gbà ẹyọ kan báyìí. kódà kó máa lo máṣíìnì rẹ̀ ránṣọ kó tún máa fún Kóredé lówó rẹ̀ kó máa lo máṣíìnì rẹ̀ ránṣọ kó tún máa fi bọ́ ọmọ Kóredé bó ṣe wà yẹn ó ti ná owó rẹ̀ tó kó fún Kóredé rí. òdodo ọbẹ̀ nìyẹn ọ̀rọ̀ àwọn èèyàn àlèyàlé obìnrin nìyẹn torí Ọlọ́run má gbà kankan. alájí sà ṣe bẹ́ẹ̀ ṣe ń sọ ìmúdẹ̀ tí ń gbọ́ sí yín lẹ́nu mo ti yá mi ní gbà kankan lọ́wọ́ ẹ̀ wàláhì jẹ́kun sọ̀rọ̀ ẹ̀ sà. àwọn ọmọ méjì tó wà lọ́wọ́ rẹ̀ ọkùnrin làwọn méjèèjì àbí. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. àwọn ọmọ ni ẹ lọ tọ́jú. ó ti yé mi sà. kẹ́ẹ̀tì má jẹ́ wọn ó rìn gbèrègbèrè ibi tí ó ti rí wọn rárá. ọwọ́ yín nìyẹn wá dàdí o bẹ́ẹ̀ ṣe gbà mí lọ́wọ́ rẹ o àti bọ̀bọ̀ yẹn mọ̀ mí ìyá bọ̀bọ̀ yẹn mọ̀ mí bí wọ́n ṣe ní pa mí dànù tí wọ́n ṣe ní pọ́mọ mi dànù ló jẹ́ ń dé bí o mo dẹ̀ mọ̀ pé kì í ṣàbòsí bí o torí ẹni ò jẹ́ ń lọ police station mi ìmọ̀ bọ̀ òun mọ̀ mí ìyá ẹ̀ náà mọ̀ mí torí ìyá ẹ̀ máa ń wálé tí mo gbé tí mo gbà fún máa ń wá torí náà ló fẹnu ẹ̀ sọ fún mi pé ìyá yẹn máa ń wá bẹ́ẹ̀ ni sà o ẹjọ́ o ẹ ṣe gbà mí wọ́n dẹ̀rọ yín pé ìyá yẹn gbówó wọ́ gan o wọ́n lórí pábíjà ni wọ́n o ẹjọ́ mo bẹ̀ yín o torí ọlọ́ọ̀ mẹ́jọ ń kúkú ya o wọ́n ná gbóná gan o sà. Màrúfù sà. o lè kú o nítòsí lè pa ọ ni mo fẹ́ sọ yìí sórí ọ̀wọ́ tó ṣẹlẹ̀ yìí ó pa ẹlòmíì ipò tí ẹ̀mí rẹ wà tí bp ẹ wà sí tí gbogbo system ẹ wà sí tó o bá calm down ìyẹn lè slump kó dẹ̀ kú dànù calm down ṣùgbọ́n pé wọ́n wàá pa ọ yẹn bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Yes sir. tó ti gbọ́. ó ti yé mi sà. ó dùn mí tí ì sí lé. Màrúfù. sà. tó bá ti dàárọ̀ ọ̀la. Yes sir. wá sí Agidigbo. Yes sir. kó o lọ bá mọ́gàjì kí mọ́gàjì pè mí mo fẹ́ bẹ́ẹ̀ sọ nǹkan kan. ó ti yé mi sà. wọ́n yàn ẹ̀jẹ̀ ni wọ́n yàn ẹlẹ́dàá ẹ̀jẹ̀ ni. Yes sir. wọ́n yàn ẹ̀jẹ̀ gan gbogbo bó ṣe máa lọ ta fìlà lọ ìyàwó rẹ náà ń ta fìlà ìdákejì fìlà. wọ́n yàn ẹ̀jẹ̀ gan ó fi àjẹ́ ẹlẹ́dàá ẹ̀ ṣùgbọ́n kọ́ ọmọ tó dáa tó báyìí kọ́ ọmọ ṣe é rí tó báyìí wọ́n náà ní ẹlẹ́dàá ó ní ẹlẹ́dàá wọ́n náà ní ẹlẹ́dàá. Màrúfù dìde. Yes sir. ẹ máa lọ. nǹkan ní yóò ní bàjẹ́. madam ẹ máa lọ ẹ pẹ̀lẹ́. ẹ tún káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o kí nìkan tẹ́yìn ti rí gbámú nínú gbogbo awuyewuye nǹkan tí wọ́n ti ń sọ látàárọ̀ yìí ṣé ìgbésẹ̀ tárábìnrin yẹn gbé ṣó bójú mu àbí ṣé ọkùnrin yẹn lásán epo kù díẹ̀ káàtó fún ẹ jẹ́ darapọ̀ ní abala àdìwúsí kẹ́ máa bá mi comment kẹ́ máa like kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri kó lè tè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àwa ní rí jù báyìí lọ lórí ilé tí a mú àfọ̀yín ní sáà yìí bó bá tún ṣe ń lọ gbogbo ìpátánà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlẹ́gbẹ̀rà ńlẹ̀ àdàbà atún ti fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìdìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́
capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.